ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀mọ̀wé Goodluck Ebele Jonathan ti fún igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà Alhaji Atiku Abubakar ó ti fún un lésì ọ̀rọ̀ tí ó sọ tọ́pọ̀ èèyàn rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àbùkù àti ọ̀rọ̀ àlùfànṣá tí Goodluck Jonathan tó sì ti jẹ́ kó di mọ̀ wípé kò sí bí ẹ̀dá kan ṣe fẹ́ wà láyé yìí o tí kò ní ṣe àṣìṣe, àti wípé bó tilẹ̀ jẹ́ pé òun lè gbà pé òun ṣe àṣìṣe lásìkò tó ń darí orílẹ̀-èdè nàìjíríà, ṣùgbọ́n tó ní ohun tó dá òun lójú ni pé òun gbìyànjú agbára òun lórí ọ̀rọ̀ nàìjíríà. Ǹjẹ́ èsì ọ̀rọ̀ wo ni Goodluck Jonathan ló fún Àtíkù yìí? Ẹ rántí pé lọ́sẹ̀ tí ó kọjá ní Alhaji Atiku Abubakar ló lọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan lórí tẹlifíṣàn Arise TV. Ìfọ̀rọ̀wérọ̀ ọ̀hún ló sì dá ariwo ńlá sílẹ̀, èyí tí ó bí ọ̀pọ̀ àwọn ọmọlẹ́yìn Jonathan nínú, kódà tí àwọn tó ti bá a ṣiṣẹ́ rí lásìkò tó wà nípò ààrẹ, ìyẹn àwọn bíi mínísítà ọ̀rọ̀ òfurufú lórílẹ̀‐èdè tẹ́lẹ̀ olóyè Fẹ́mi Fani-Káyọ̀dé, àwọn bíi ọkùnrin oníròyìn tó ń ṣiṣẹ́ níléeṣẹ́ Arise Television Reuben Abati, tí àwọn náà sọ̀kò ọ̀rọ̀ sí Àtíkù pé ọ̀rọ̀ tó sọ náà bàbá ńlá ọ̀rọ̀ àbùkù ni fún Jonathan, tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí ni Jonathan nínú fúnra ẹ̀ ló wá ṣẹ̀ṣẹ̀ ń fèsì sí ní inú ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí. Ǹjẹ́ ọ̀rọ̀ wo ni Atiku Abubakar tó jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà láàrin ọdún 1999 sọdún 2007 sọ? Ó máa ní bó ṣe jẹ́ kó di mọ̀ wípé lásìkò tí Jonathan tó darí orílẹ̀‐èdè nàìjíríà, ìyẹn láàrin ọdún 2010 sọdún 2015, ó ní bó ṣe jẹ́ ọmọdé tí ò tó ní ìrírí nípa ìṣèjọba ni ló jẹ́ kí orílẹ̀‐èdè nàìjíríà kó dàrú mọ́ lábẹ́ tí gbogbo ẹ̀ tó rí rúdurùdu, tí epo òkè bí epo, tí ẹyẹ òkè bí ẹyẹ, tọmọ èèyàn náà ò fẹ́ fọhùn bí ọmọ èèyàn, tí Àtíkù sì ní ká ní Jonathan ó ti ní ìrírí ìjọba ni, ó ní nàìjíríà ò ní dàrú mọ́ lábẹ́ ní ìgbà náà. Ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n rí ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àbùkù fún Jonathan, bẹ́ẹ̀ làwọn kan ní ọ̀rọ̀ gbéraga pátápátá gbà ní Àtíkù ń sọ sí Jonathan. Wọ́n ní báwo ni yóò ṣe máa pe Jonathan ní ọmọ kékeré ní àsìkò tí Jonathan tó ti lé láàádọ́ta ọdún tó ṣe ààrẹ nàìjíríà, tó sì ní ọ̀rọ̀ yìí ó yẹ kí Àtíkù Abubakar kókó jẹ ni. Ṣá ò lẹ́yìn tí oríṣiríṣi àwọn ọmọlẹ́yìn Jonathan tí wọ́n ti fún Àtíkù Abubakar lésì, ẹni Jonathan fún rẹ̀ inú náà má fèsì nínú ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ fún àwọn aṣojú orílẹ̀-èdè nàìjíríà, ní àwọn aṣojú tó ti fẹ̀yìntì tí wọ́n ti ṣojú orílẹ̀-èdè wọn lórílẹ̀-èdè nàìjíríà tẹ́lẹ̀, èyí tí wọ́n ń pè ní Association of Retired Career Ambassadors of Nigeria. Ẹni Jonathan sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ wípé lóòótọ́ ẹni òun ṣe àṣìṣe lásìkò tó ń wà níjọba, tó sì ní kò sí olóṣèlú tí kìí ṣe àṣìṣe, ṣùgbọ́n tó ní kéèyàn wá ní ọmọdé lòun lásìkò tó ń ṣèjọba, ó délé òun ò ní gbà, olóhùn di ààrẹ lọ́mọ ọdún 53 years, òun sì kúrò lọ́mọ ọdún 58 years. Ó ní ṣe ńgbà tó ń bá wá pé 100 ọdún iná fẹ́ kóun di ààrẹ ni, tó sì ní ọ̀rọ̀ tí Àtíkù sọ náà ó jọ òun lójú ó sì ya òun lẹ́nu.